ẹ káàbọ̀ padà bó ṣe máa jẹ́ náà nìyẹn ohun tí ò bá dá yóò ṣe kọ́kọ́ rí náà nìyẹn ẹ fọkàn balẹ̀ yìí ti wà máa já yín kanlẹ̀kanlẹ̀ nípa ìròyìn eré ìdárayá ni bí kò ṣe ń bá bọ̀ dáre mọ́ ó fi tàn balẹ̀ ṣe é mọ̀ pé mo sọ fún akọ́nimọ̀ọ́gbá player of the month ìyẹn coach of the month nínú ikọ̀ ìdíje English Premier League akọ́nimọ̀ọ́gbá ikọ̀ West Bromwich Albion lọ́wọ́ tá a wà ní ó fi tàn balẹ̀ ìtàn olófin ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá àkọ́kọ́ ni ló máa gbàmẹ̀yẹ coach of the month títí mú tí ikọ̀ tó ń kójẹ tún máa lọ sí ní ìdíje tó ń gbé wọn padà lọ sẹ́yìn ìyẹn tó tún máa relegate ní sáà kan ní Darren Moore òun lakọ́nimọ̀ọ́gbá àkọ́kọ́ tó kọ́kọ́ sí irú ẹ̀ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká farabalẹ̀ ká jára wa ni láti ibẹ̀ lọ mo lọ sínú kọ Real Madrid ìyẹn ní Santiago Bernabeu lọ́wọ́ tá a wà ẹ jẹ́ kí n farabalẹ̀ já wà kéde tó ń lọ lápá abẹ ẹ jẹ́ n sọ fún wa pé akọ́nimọ̀ọ́gbá wọn ni Zinedine Zidane ó ti jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wà yìí ẹ fọkàn balẹ̀ yìí díje àṣekágbá tá a máa gbá ni lórílẹ̀‐èdè Ukraine ló ti máa wáyé nígbà tí wọ́n bá ń kojú kọ Liverpool ṣé ẹ mọ̀ fáwọn méjèèjì náà wọ ìdíje UEFA Champions League final ẹ mọ́ sí gbàgbé pé orílẹ̀‐èdè Ukraine òun ni wọ́n ti máa gbá àṣekágbá ìdíje yìí ni ó ti jẹ́ pé ẹgbẹ́ Cristiano dos Santos Aveiro Ronaldo CR7 ó ló máa wà ń kàlẹ̀ ni ó nìkan kọ́ òun àti Dani Carvajal tó jẹ́ adé ẹ̀yìn mú ikọ̀ Real Madrid ó tún wá jẹ́ kó yọ pé kí náà tún máa dúró tán ni ó ní gbogbo olólùfẹ́ Real Madrid ẹ fọkàn balẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń dárúkọ fún yín wọ́n máa wà lórí pápá ni pàápàá jùlọ nígbà tá a bá ń kojú ikọ̀ Liverpool tàlẹ́ni tó ń sọ bẹ́ẹ̀ sí ni Zidane tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Real Madrid bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lápá abẹ̀ mo farabalẹ̀ mo já wa ni. ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà live and direct láti orílẹ̀-èdè UK ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn wà tá a ti ń já yín tán bó ṣe lọ nípa ìròyìn eré ìdárayá ni ẹ tẹ̀ síbẹ̀ gbogbo orí àti àṣekáyé yín Twitter ní Facebook ní YouTube ní ó máa gbé wá gàdàgbà ní. ẹ jẹ́ sọ fún abọ́lọ́wọ́ tá a wà yìí ìdíje UEFA Champions League final ó máa wáyé lórílẹ̀‐èdè Ukraine ni ṣùgbọ́n fún ìkà àkọ́kọ́ ìdíje gbáǹkọ́gbì ló máa wáyé lórílẹ̀‐èdè Ukraine lọ́dún tá a wà yìí ni ẹ má gbàgbé pé tó bá ti di May 24 ìyẹn ọjọ́ kọrìnlélógún oṣù tá a wà yìí ó máa gbẹnu tán láàrin obìnrin ni àwọn méjèèjì wọn wọ ìdíje UEFA Champions final lẹ́ka tóbìnrin ni ikọ̀ Wolfsburg lórílẹ̀‐èdè Germany àti ikọ̀ Lyon lórílẹ̀‐èdè France. ṣẹlẹ̀ àwọn méjèèjì wọ́n kọ́kọ́ ojú ara wọn ni tó bá ti di ọjọ́ kẹrìnlélógún oṣù tá a wà yìí ìyẹn May 24 náà máa kojú ara wọn ni orílẹ̀‐èdè Ukraine òun náà nífẹsẹ̀wọnsẹ̀ ti wáyé láàrin German Bundesliga ìyẹn ikọ̀ Wolfsburg lórílẹ̀‐èdè Germany àti ikọ̀ Lyon lórílẹ̀‐èdè France àkọ́kọ́ rẹ̀ tí àṣekágbá kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ méjì máa wáyé lórílẹ̀‐èdè Ukraine kò ṣẹlẹ̀ rí àwọn agbìmọ̀àjọ lórílẹ̀‐èdè Ukraine ìyẹn Ukraine FA wọ́n ti wá jẹ́ kó yá pé ìtọ́jú tó péye ni àti ẹ̀ka ààbò tó péye ó ti wà nílẹ̀ fún ikọ̀ yòówù àti àwọn èrò wọn tó fẹ́ wá sórílẹ̀‐èdè Ukraine lọ́dún tá a wà yìí pàápàá jùlọ láti wá wo ìdíje UEFA Champions League lẹ́ka tóbìnrin àti lẹ́ka tọkùnrin wọ́n wá jẹ́ oyé wa kó kéré tán iye èrò táwọn ń retí lórílẹ̀‐èdè Ukraine 100,000 people ìyẹn àwọn olùwòran tó lé nígbà 100 wọn làwọn retí láti kó agbórí wọlé sórílẹ̀‐èdè Ukraine ó máa dùn gbọ́gbọ́n máa tán sí i tó bá ti di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n yẹn May 26 ikọ̀ Real Madrid yóò máa kojú ikọ̀ Liverpool ìyẹn ní díje àṣekágbá ìdíje UEFA Champions League bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ni ẹ jẹ́ ń kúrò ń bẹ̀ gbọ́ ní kí n tún balẹ̀ sí ẹ jẹ́ ń sọ fún wa pé ẹ jẹ́ ń fún aláwọ̀ èsì ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé ní the English Premier League lánàá ni àti wàá mọ tó máa ṣẹlẹ̀ lórí gbogbo àwọn Chelsea wọ́n wò pó ṣeéṣe káwọn wo ìpele mẹ́rin àkọ́kọ́ ni ṣùgbọ́n ọ̀mì ni wọ́n ta lánàá pẹ̀lú kan Huddersfield Town.
Leicester City fún ìgbà àkọ́kọ́ wọn ò jáwé olúborí rí, ẹ lọ wò wá nígbà tó ti ń kojú ikọ̀ Arsenal. Kódà ọdún 1994 ni wọ́n ti fìyà jẹ ikọ̀ Arsenal gbẹ̀yìn, ẹ lọ wò wá ikọ̀ Leicester City. Wọ́n nínú àwọn dùn torí bá méjì kọ àwọn ba ẹ̀gún rẹ̀ lánàá ni, torí bá méjì kọ wọ́n láǹfààní láti fìyà jẹ ikọ̀ Arsenal. Àmì ayò 3-1 náà fi fìyà jẹ wọn lọ́wọ́ tá a wà yìí. Ìyẹn ikọ̀ Leicester City wọ́n fìyà jẹ ikọ̀ Arsenal àmì ayò 3-1 ní lọ́wọ́ tá a wà. Ọdún 1994 òní ikọ̀ Leicester ti ṣe báyìí kẹ́yìn nínú ìdíje English Premier League àti ní gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n ti ń gbá lọ́wọ́ tá a wà yìí. Ṣùgbọ́n lánàá wọ́n bà ìtàn náà jẹ́ torí wọ́n fìyà jẹ ikọ̀ Arsenal. Ẹ jẹ́ kí ọmọ wa Wilfred Ndidi bó ṣe pé kò láǹfààní láti gbà lórí pápá ṣùgbọ́n Kelechi Iheanacho ní ó láǹfààní láti ṣe kíníyàn fún ikọ̀ Arsenal. Gbogbo Gunners ẹ kú oríire, ẹ gbọ́ sí èso oríire, ẹ tẹsẹ̀ bọ́ra. Oríire náà nítorí bá méjì kọ ẹ ti láǹfààní láti lọ gbá ìdíje UEFA Europa League ìyẹn lọ́dún tó ń bọ̀. Arsenal jìyà Leicester lọ́nà àmì ayò 3-1 ní. Ikọ̀ Manchester City bó tilẹ̀ jẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́rẹ̀ ló kù tán gbà lórí ibà méjì kan wọ́n ti gba ìdíje English Premier League. Wọ́n tó fìyà jẹ ikọ̀ Brighton and Hove Albion àmì ayò 3-1 ní. Wọ́n ní ìdíje táwọn fi gbégbá orókè àwọn fi bu ọlá fún ni, ọlá àgẹ̀yìn tó dáyẹ́tà fún Yaya Toure ọ̀jìnmí agbábọ́ọ̀lù wọn ni, lórí ibà méjì kan àní òsì parí sáà ló máa kó ònú kan Manchester City. Wọ́n ní báwọn ṣe wá jáwé olúborí àwọn fi dín ní ìyẹn Yaya Toure. Manchester City fìyà jẹ Brighton and Hove Albion àmì ayò 3-1. Tottenham náà fìyà jẹ ikọ̀ Newcastle àmì ayò 1-0 ní. Ṣé ẹ wá fẹ́ gbọ́ ikọ̀ Tottenham Hotspur wọ́n fìtàn balẹ̀, ẹ lọ wò wá látọdún 2004-2005 ikọ̀ Tottenham Hotspur náà ò fìyà jẹ ikọ̀ Newcastle ó ìwé rí kí wọ́n nà wọ́n ó máa níwèé àtìlẹ́ àtìta ní sáà kan ọdún 2004-2005 òun ni ikọ̀ Tottenham ti ṣe rẹ́gbẹ̀ ṣùgbọ́n wọ́n fìtàn balẹ̀ lánàá lórí ibà méjì kan ó máa níwèé náà ikọ̀ Newcastle. Ẹ má gbàgbé pé ní sáà táwọn ìgbésẹ̀ àkọ́kọ́ ni ikọ̀ Tottenham Hotspur tó fìyà jẹ ikọ̀ Newcastle àmì ayò 2-0. Ìgbà tó wá di àná Tottenham tó fìyà jẹ ikọ̀ Newcastle àmì ayò 1-0 ní. Àní òsì ikọ̀ Tottenham wọ́n ti wọ ìpele mẹ́rin àkọ́kọ́ lórí ìdíje English Premier League. Ó wá kù sọ́wọ́ ikọ̀ Chelsea àti Liverpool báyìí. Ẹ gbọ́ nǹkan kan tó lè jẹ́ kí ikọ̀ Chelsea kí wọ́n wọ ìpele mẹ́rin àkọ́kọ́ òun ni tí ikọ̀ Liverpool bá jìyà nínú ìdíje àṣekágbá wọn ni. Ìyẹn ilé tó kẹ́yìn nídìí English Premier League. Ẹ má sì gbàgbé kò sí títí ń bẹ ọjọ́ Sunday ló máa wáyé, kódà aago 3 ni wọ́n máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó kẹ́yìn. Ní ikọ̀ Liverpool bá ti fìdí rẹmi tí Chelsea jáwé olúborí ó ṣeé ṣe kí ikọ̀ Chelsea wọ ìpele mẹ́rin àkọ́kọ́ ni. Bí bẹ́ẹ̀ kọ́ ìyókù di lucky for the winner, ẹ kú rọ́jí for the winner. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba, ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà live and direct láti orílẹ̀-èdè UK pẹ̀lú olóòtú ètò Adébùsọ́lá Àkàndé ní èso ẹ̀yà Ìbàdàn ló ń jẹ́ bẹ́ẹ̀. I love you. See the men them I want you. All I need you. I say look at you what you don't know. So many don't know. I should never say that I don't know. Just girl I don't know. Many I do. We get to 20 I should be. Bó ṣe máa jẹ́ náà nìyẹn Alex Iwobi nínú ọkọ̀ Arsenal ó ti wà lára àwọn agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù ní, kódà wọ́n ti làkalẹ̀ mọ́ra àwọn team of the week player fún yẹn takuntakun ilé ìtókò nípa ti ikọ̀ Arsenal tí wọ́n fìyà jẹ kan Burnley àmì ayò 5-0 ní. Ó ti wà lára àwọn 6 tí wọ́n làkalẹ̀ tí ó máa jìjà dúdú ní àmì yẹn team of the week. Gbogbo Gunners mo ní farabalẹ̀ kí n já yín nì láti bẹ̀rẹ̀ ọgbọ́n ní kí n balẹ̀ sí ẹjẹ́ ń sọ fún apẹ́lọ́wọ́ tá a wáyé ní Lionel Andres Messi, bàbá Thiago, bàbá Matthew, bàbá Ciro ẹlẹ́sẹ̀ rọ́bà ó tún mi àwọn lánàá nì nígbà tí ikọ̀ Barcelona kojú ikọ̀ Villarreal. Gbogbo Barcelona ẹgbọ́n ṣe kó máa lọ bẹ́ẹ̀ torí bá méjì kọ unbeaten kò sẹ́ni tó ti fìyà jẹ kọ Barcelona ní sáà tá a wà ní díje English Premier League, Spanish La Liga. Gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n ti ń gbá ní sáà tá a wà yìí nínú ìdíje Spanish La Liga kò sẹ́ni tó ti fìyà jẹ kọ Barcelona ẹgbọ́n ṣe kó máa lọ bẹ́ẹ̀. Girl, I don't know. Cause now we get to many I do. We get to 20 I should be.
Anything a man do, 2020 eyes to see. Please don't leave me there. Don't leave me there. Fọlájí Oyètáyọ̀ ìdíje tó wáyé láàrin kan Barcelona bẹ́ẹ̀ bá láǹfààní láti wò live and direct rí i pé nígbà tán fẹ́ bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ gbogbo wọn kọ́ wọ aṣọ kan wórí pápá ni tẹ́ ẹ bá sì wọ aṣọ tán wò wórí pápá wọ́n kọ orúkọ wọn sí lẹ́yìn tẹ́ ẹ wá fẹ́ gbọ́ orúkọ tí wọ́n kọ sẹ́yìn aṣọ Barcelona eléyìí tí wọ́n kọ́kọ́ wọ̀ ká tó bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé ni orúkọ ìyá olúkálukú ni wọ́n kọ síbẹ̀ ẹni bó mo ṣe mọ̀ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó gé ayẹ́ta ni àná mo mọ̀ pé orúkọ ìyá tó bí Messi ní Cilia lórúkọ ìyá tó sì bí Lionel Suarez oúnjẹ Sandra lọ́wọ́ tá a wà yìí aṣọ tí wọ́n kọ́kọ́ wọ̀ wọlé gbà tí wọ́n ká tó bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ orúkọ tí wọ́n kọ sí lẹ́yìn orúkọ ìyá tó bí àwọn agbábọ́ọ̀lù yìí ni bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba. Ikọ̀ Barcelona wọ́n fìyà jẹ Kọfilárì àmì ayò 5-1 ní ikọ̀ Real Madrid wọ́n tẹ́ nílé Sevilla. Sevilla ṣẹ́ sí wọn lára àmì ayò 3-2 ni wá mọ́ tó ṣẹlẹ̀ tó fọ́nì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àná ẹni sí àwò Sergio Ramos tó jẹ́ balógun kan Real Madrid ó gbá pẹ́nátì ó gbà lọ tróyìn ó tún gbá òǹgò wọlé sílẹ̀ ara rẹ̀ ó tún wá rí pẹ́nátì ó tún wá gbà wọlé tírì ń wà ní kò sí wàhálà. Ẹni sí àwò Sergio Ramos ó rí pẹ́nátì ó gbà dànù nígbà tí pẹ́nátì wáyé fún ikọ̀ Real Madrid ó tún gbá òǹgò ó sì gbá góò wọnú ilé àwọn ará rẹ̀ ni ó tún wá rí pẹ́nátì ẹlẹ́kẹta ó tún wá gbà wọlé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan ṣoṣo ikọ̀ Real Madrid wọ́n jìyà Sevilla náà wọn àmì ayò 3-2 bí nǹkan ṣe ń lọ mo kàn ní ìfarabalẹ̀ jẹ́yìn tiwa ni kẹ́lẹ́ mọ bó ṣe ń lọ mo rí ọmọ lọ́lá ni ó dúró tán ó dúró kàkàràǹkà lórí pápá ni mi ò ní wá etí. Gbogbo Manchester United ó tún máa gbẹnu tán lálẹ́ òní ni nígbà tí ẹ bá ń kojú ikọ̀ West Ham United ẹ má gbàgbé pé ìfẹsẹ̀wọnsẹ̀ tó kù nílọ fún ikọ̀ Manchester United ló wá dọjọ́ Sunday wọ́n wá gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó kẹ́yìn ni nígbà tí wọ́n bá ń kojú ikọ̀ Watford lálẹ́ òní àjẹ́lẹ̀ ìdíje English Premier League Manchester United yóò lọ bá West Ham United yóò lọ bá wọn lé lọ́wọ́ tá a wà yìí bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fakao Sports òun là ń bá dọ́gba lápá abẹ. I love you, say them, I want you, but I need you. I say me for you what you don't know. Say me don't know. I should tell us I don't know. This three girl I don't know. That's how we get to many ideas. We get to 20 I should be. Ẹ káàbọ̀ padà bó ṣe máa jẹ́ nìyẹn ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà live and direct látòlédè UK àti TV wa méjèèjì lẹ́fún òwá kétékété ni ètò tó ń lọ́wọ́ ni bó ṣe ń lọ lórí pápá ìyẹn idán lórí pápá ní ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn wà tá a ti ń dá ìtàn kanlẹ̀kanlẹ̀ gbogbo bó ti eré ìdárayá ni ẹ jẹ́ ń lọ sórílẹ̀ Germany nínú kan Bayern nínú nǹkan Bayern Munich ẹjẹ́ kí n já ọpẹ́ lọ́wọ́ tá a wà yìí ikọ̀ Bayern Munich wọ́n ti ṣe aṣọ ìgbábọ́ọ̀lù tuntun nẹ́nẹ́ ajá balẹ̀ ó ń jẹ́sí ní ẹ lọ wò wá tí ìlérí màá kọ́ farabalẹ̀ máa já wa ni àwọn òwò ló wà bẹ̀ nígbà tí wọ́n ṣe aṣọ ìfilọ́lẹ̀ tuntun nẹ́nẹ́ yìí wọ́n ti unveil ẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó ni orílẹ̀-èdè Germany ni wọ́n ti unveil ẹ̀. Àwọn wo ló wà ń bẹ̀ Robert Lewandowski ẹsẹ̀lẹ̀ ni ó wà ń bẹ̀ Thomas Muller ó wà ń bẹ̀ Manena ó wà ń bẹ̀ àwọn tó wà ń bẹ̀ nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ aṣọ tuntun nẹ́nẹ́ ó ń dé sí ikọ̀ Bayern Munich fún ti sáà tá a wà yìí eléyìí tí wọ́n máa lò ní sáà tó ń bọ̀ ni àwọn tó wà ń bẹ̀ mò ń sọ fún wa David Alaba ó wà ń bẹ̀ Javi Martinez ó wà ń bẹ̀ James Rodriguez ó wà ń bẹ̀ Joshua Kimmich Adéyìn ó wà ń bẹ̀ àwọn tó wà ń bẹ̀ níbi tí wọ́n ti ń ṣe àfilọ́lẹ̀ aṣọ tuntun nẹ́nẹ́ ni fún
ikọ̀ Bayern Munich New Jersey home jersey fún sáà tó ń bọ̀ lọ́nà. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká farabalẹ̀ ká máa bá dọ́gba. Jeremy Boateng òun náà láǹfààní láti wà ń bẹ̀. Bí nǹkan ṣe ń lọ là ń bá dọ́gba. Them, I want you, but I need you. I swear, me can tell you what you don't know. So many men you don't know. She tell me say that I don't know. Sweet girl, I don't know. That's how we get to know me like this. We get to 20, I should be like a lover. Anything I'm gonna do, when she 20, I say see. Like a lover, please don't leave me there. Don't leave me there. If you hold me tight, I will treat you right. Girl, if you're man, put us on down. I'm down, I'm down, down. Then I wanna go down, down. Jump on, put it on down. Girl, if you're man, put us on down. I'm down, I'm down, down. Then I wanna go down, down. Mo lọ sínú nǹkan Barcelona ẹ jẹ́ kí n tún máa já ọpẹ́ lọ́wọ́ tá a wà yìí. Ààrẹ Barcelona Joseph Mario Bartomeu ó ti jẹ́ kó yá pé ní sáà tá a wà yìí àwọn tí mo fẹ́ dájú pé wọ́n sì máa dúró sínú nǹkan Barcelona mo láwọn àwọ̀ àti Tani Ousmane Dembele àti akọ́nìmọ̀gbá Ernesto Valverde ó nítorí gbogbo ìròyìn eléyìí tó náà lọ́lọ́ ṣe é ṣe kí wọ́n kúrò nínú ikọ̀ Barcelona ó ní ṣùgbọ́n ẹ fọkànbalẹ̀ dígbínà sì wà nínú ikọ̀ Barcelona lára ẹni tó ń sọ bẹ́ẹ̀ ààrẹ wọn ni ìyẹn Joseph Mario Bartomeu ó ní dígbínà sì wà nínú ikọ̀ Barcelona bí nǹkan sí ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ẹ jẹ́ sọ fún amúlọsórílẹ̀-èdè France ìyẹn nínú ikọ̀ Nice lọ́wọ́ tá a wà yìí kí ni tó ń ṣẹlẹ̀ akọ́nìmọ̀ọ́gbá wọn lọ́wọ́ tá a wà yìí Lucien Favre wọ́n ti jẹ́ kó yíwọ àní òsì ni ó máa darapọ̀ mẹ́kọ̀ọ́ Borussia Dortmund tí sáà yìí bá ti parí torí bá méjì kọ́ Peter Stoger tó jẹ́ akọ́nìmọ̀ọ́gbá Borussia Dortmund parí sáà yìí náà àdéhùn rẹ̀ máa tán pẹ̀lú ikọ̀ náà wọ́n sì wàá jẹ́ kó yá páwọn ò nílò láti jẹ́ kó máa kà á sọ́wọ́ wájú ni ìdílé tó fi lọ gba akọ́nìmọ̀ọ́gbá nínú ikọ̀ Nice lórílẹ̀‐èdè France ìyẹn Lucien Favre lọ́wọ́ tá a wà ó máa darapọ̀ mẹ́kọ̀ọ́ Borussia Dortmund. Ẹni ọgọ́ta ọdún òun ni Lucien Favre lọ́wọ́ tá a wà nínú kan ní ìwé má gbàgbé ó ti fìgbà kan já akọ́nìmọ̀ọ́gbá nínú kan German League ìyẹn lórílẹ̀‐èdè Jacob Attabali ó ti fìgbà kan já akọ́nìmọ̀ọ́gbá wọn rí ó tún ti fìgbà kan jẹ́ ikọ̀ Borussia Mönchengladbach ìyẹn akọ́nìmọ̀ọ́gbá tuntun nínú ajá àbálẹ̀ yìí ní parí sáà yìí Lucien Favre ó máa kúrò nínú ikọ̀ Nice ó máa wá sórílẹ̀-èdè Germany nínú ikọ̀ Borussia Dortmund ní nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun ni mo ní kí n farabalẹ̀ já yìí tiwa lápá abẹ̀gbọ́n ní kí n tún balẹ̀ sí ẹ̀jẹ̀ jẹ́ kó yé wà pé Yaya Toure ògbóǹtarìgì ní ọ̀dìmì agbábọ́ọ̀lù nínú ikọ̀ Manchester City ó ti jẹ́ kó yá pé lọ́wọ́ tá a wà yìí òótọ́ ni mo fẹ́ kúrò ní ikọ̀ Manchester City ṣùgbọ́n ilé náà mo sì wà orílẹ̀-èdè England òun náà mo ti fẹ́ máa lo dálà torí bá méjì kọ́ àní òsì Yaya Toure máa kúrò nínú ìdíje English Premier League pàápàá jùlọ ó máa kúrò ní Manchester City ó lórílẹ̀-èdè England náà máa sì dúró torí bá méjì kọ́ mi ti ṣe báyìí ó dìgbà kan náà tẹ́lẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni ikọ̀ West Ham United wọ́n ti wá jẹ́ kó yá pé tí bàbá bá sì ń lo dálà lọ́wọ́ tá a wà yìí ó ṣeé ṣe káwọn gbé Yaya Toure wá sínú ọkọ̀ Manchester United West Ham United náà gbogbo ẹ̀ kò sí wàhálà bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ibo ni kí n tó balẹ̀ sí ẹjẹ́ ń kúrò lápá abẹ ẹjẹ́ ń sọ fún apẹ́lọ́wọ́ tá a wà yìí ikọ̀ Chelsea gbogbo Chelsea ṣé ń gbọ́ mi lọ́wọ́ tá a wà ẹjẹ́ ń sọ fún wa wọ́n ti ń pèsè owó tó tó £30 million owó tó lẹ́nu owó tó gbẹnu tán ni láti jẹ́ kí wọ́n rí ta ni pé Adama Traore ni ògbóǹtarìgì agbábọ́ọ̀lù nínú ikọ̀ Aston Villa nígbà kan rí ni lọ́wọ́ tá a wà ó ti ń lo dọ́là nínú ikọ̀ Middlesbrough wọ́n ti wá jẹ́ kó rí àwọn ikọ̀ Chelsea £30 million fún Adama Traore níparí sáà tá a wà yìí torí ìsọwọ́ gbábọ́ọ̀lù Adama Traore ó gbẹnu tẹ́nì ó dúró kàkàràǹkà lọ́wọ́ tá a wà yìí àti ìmúrí ọwọ́ ti tẹ́síwájú gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ mí lọ́wọ́ mo ní kí n farabalẹ̀ kí n já wa ní bí nǹkan ṣe ń lọ Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká farabalẹ̀ ká máa bá dọ́gba ní ẹ̀yin sẹ́ ń darapọ̀ mọ́ ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà live and direct láti orílẹ̀-èdè UK bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọn là ń já wa lórí àti àṣekáyé gbogbo ní lórí Twitter Instagram lórí YouTube ẹ lọ tẹ̀ síbẹ̀ live and direct Facebook a máa wò wá live and direct
bí nǹkan ṣe lọ Fọlájìn Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó là ń bá dọ́gba lápá abẹ́. Atletico Madrid wọ́n ti jẹ́ kó yé wa pé àìmọ̀ ó lè fẹ́ lọ ìyẹn Anthony Griezmann ṣe é mọ̀ pé ìròyìn tó gba gbogbo àgbáńláyé kan ní kó ṣeé ṣe o ní Paris àtàwẹ̀ kó lọ sínú kan Barcelona wọ́n ti wá jẹ́ kó yapa àwọn tí ń wá rọ́pò rere ni ta ni wọ́n wá Atletico Madrid wọ́n ti lọ sínú kan PLZ wọ́n wá Angel Di Maria áńgẹ́lì orí ilẹ̀ ni àti Cavani lọ́wọ́ tá a wà yìí àmọ́ ó lè kúrò nínú ọkọ̀ PLZ ó lè kúrò nínú ọkọ̀ Atletico Madrid bá àbá aládàn àgbẹ̀sẹ̀ bọ́. Akọni ọgbà ìrere ní ilẹ̀ òkèrè tí ó ti ṣe Anthony lórí bẹ́ẹ̀ ni mo jẹ́ nọ́mbà 8 rẹ́kẹ́ lọ sí ìsàn. Christmas ó ní ìpẹ́ ọ̀nà kò ìjọba ọ̀kadà sọ̀rọ̀ lọ́wọ́ tá a wà yìí àti Christmas tá a kò sí ìwé ìgbà rẹ̀ lọ. Ẹ jẹ́ fún wa níròyìn mẹ́rin ní tó máa kí n lè ní ìyẹn gẹ́gẹ́ pírẹsẹ́ńtà ó wá bí ní ìgbésẹ̀ àárọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ni àbíríà máa ní fún bá mi ọ̀ dáadáa wọ́n yà wọ́n bá bóyá ọ̀gá ló ń tó ṣe gan ní bá mi ṣe òkú lẹ́nu àbí ọjọ́ mi tó wọ́n máa ń sẹ́nu ọmọ ọjọ́ ìdí láti gbogbo àlọ́ ìṣẹ́jú méjì sẹ́yìn ọgbọ̀n sẹ́yìn jẹ́ ká kó fún ẹsẹ̀ ìfàlà gbọ́pà nọ́mbà ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ sórí ìdásíyẹ ẹ̀ ọ̀lẹ́dàrẹ̀ ìpolówó ẹ̀yìn ló sọ àkórí ẹ̀yìn lórí ẹ̀kọ́ àti gbogbo ètò tó ń jáde ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò online and TV ṣe é mọ̀ pé ìpolówó òun làgùn mọ́ fún ìkéde tàbí ìpolówó ọjà ẹ fẹ́ bá Ìyá Ìbàdàn sọ̀rọ̀ nọ́mbà ẹni ẹgbẹ́ pè fún akẹ́ máa pè wọ́n sí ni +4474935379 fún ìkéde àti ìpolówó ọjà yín láìpẹ́ láìjìnà ẹ máa wò lójú móhùnmáwòrán live and direct tẹ́gbẹ́ bá Ìyá Ìbàdàn sọ̀rọ̀ +447459353799. Ẹ̀yin sì ti lówó kanlẹ̀ tó gara ni owó tó gbẹnu tán ẹ fẹ́ lọ Ìyá Ìbàdàn live and direct kò sí wàhálà ẹni tí ó bá ń ṣètò ìrìnà ó wà ń bí ni iléeṣẹ́ wo ni wọ́n tún dúró tán kakaraka ni Àṣìṣà travel and tour òun ni ẹ bá lọ ìrìn àjò ní sáà tá a wà yìí ẹ̀yin fẹ́ lọ múra ẹ fẹ́ lọ Mẹ́kà ẹ fẹ́ lọ sí náà kẹ́ lọ gba èrè tó pọ̀ ni lórí bá méjì kọ́ sá àwẹ̀ tá a tún gbà yìí ó wọlé dé díẹ̀ ni ẹ fẹ́ fi kékeré gbọ̀pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ fẹ́ lo fọ́nrán ìpolówó iléeṣẹ́ yín ẹ fẹ́ jẹ́ ká mọ nǹkan
kankan tó ń lọ nílé iṣẹ́ yín tàbí náà sí àwẹ̀ nǹkan kan tẹ́ bá fẹ́ sọ lórí ètò yìí fún àwẹ̀ Ramadan eléyìí tó ń gbéra sọ láìpẹ́ láì jìnnà ẹ jẹ́ àmọ̀ nọ́mbà yìí ni ẹ máa kù wá sí +447459353799 nọ́mbà ìyá Ìbàdàn tẹ́ ẹ bá ti pè é garangaran òkè òkun lẹ́wà tẹ́ bá ṣèmí náà lẹ fẹ́ bá sọ̀rọ̀ 08149096379 08149096379 nọ́mbà yẹn ó máa farahàn láìpẹ́ láì jìnnà mo kí Al-Hikmat program ọ̀la tún ní ọjọ́ Friday láago 3 sáago 4 ni mo mọ̀ pé yìí tiwọ́ ò mí ìṣe ẹ̀ sì gbọ́dọ̀ mí ìṣe ẹ̀ lẹ́yìn tó gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́ ó bá ti dín aago 3 tó ń ló tó ń títí daago 4 ètò tó máa kàn lọ́la nìyẹn Al-Hikmat program ó dùn mọ́gbọ́n máa kán sí ni lẹ́yìn mọ̀ pé láìpẹ́ láì jìnnà àwọn ń wọlé dé ní oṣù wíwẹ̀sẹ̀ yẹ̀sẹ̀ láyọ̀ ní ó bẹ̀mí àti ẹyin ni ẹ sàmì àbẹ́ ráyè àmì àti àmì. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ ẹmú kékeré wá fẹ́ fi gbọ̀pọ̀ lọ́dọ̀ Ọlọ́ọ̀ni. Ó yẹ ẹjẹ́ ń gbé wọlé lẹ́gẹ́lẹ́gẹ́ pìrìsẹ́ńtà àwọn tèmi analyzer lórí ètò yìí ni. Ó yẹ ẹjẹ́ máa forí gbé wọlé lọ́wọ́ kan làgásítíkálẹ̀. Mo kí yín látàárọ̀ ẹ kú kalẹ̀. Tọ́ a ti wà lórí ètò náà nìyẹn ohun mi lẹ ti ń gbé látàárọ̀ lẹ́gẹ́lẹ́gẹ́ pìrìsẹ́ńtà ó bá ń dárúkọ rẹ fáwọn ará ilé torí ẹnu oníkàn àti gbọ́kàn. Mo kí o gbẹ ẹdẹ gbọ́ mi ní dé àkókò lórí ìbílẹ̀ rédíò tó wà ní UK bọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun làwa wà Adékúnlé Bello tí gbìyànjú mọ̀ sí lẹ́gẹ́lẹ́gẹ́ kọ̀mẹ́díà lórúkọ tèmi. Ó tún ti di kọ̀mẹ́díà ó ṣe pìrìsẹ́ńtà mọ́. Gbogbo ẹ̀rẹ́ là á ṣe papọ̀ ọ̀nà kan wọ ọjà Nàìjíríà táwa yìí. Kò sí wàhálà kò sí wàhálà. Bẹ́ẹ̀ni. Tó ẹ jẹ́ ká wò ó ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìdíje English Premier League àwọn èèyàn ti wo ohun tó máa tẹ̀lé torí ikọ̀ Chelsea wọ́n wò bó ṣe ṣe káwọn ìpele mẹ́rin àkọ́kọ́ ǹjẹ́ yìí rò pé àǹfààní sì wà fún ikọ̀ Chelsea torí bá méjì kọ ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá lánàá ọ̀mì aláyọ̀ kọ̀ọ̀kan ni wọ́n ta ǹjẹ́ yìí rò pé ikọ̀ Chelsea ẹ jẹ́ ká wò àwọn mẹ́rin àkọ́kọ́ Manchester City àní òsì wọn ti gba ife ẹ̀yẹ Manchester United tẹ̀lé wọn Chelsea Liverpool Tottenham tálẹ̀ Europe máa wọ mẹ́rin àkọ́kọ́ tálẹ̀ Europe máa lọ gbá ọjà Àlàmísì níta tó ń bọ̀. Ọjọ́ Sunday tó ń bọ̀ yìí ní gbogbo a máa mọ̀ ẹ́ pé gbogbo ìdíje ó máa kásẹ̀ lẹ́tọ̀ aago 3 ní gbogbo wọn máa gbà. Same time. Àti pé kádẹ̀ tó wá mọ̀ ẹ́ pé Tottenham ti mórí bọ́. Àní òsì. Ó wá kú láàrin Liverpool àti Chelsea. So àwọn kan tó wò pé kí Liverpool win kí Chelsea win máàṣì wọn àná. Ní ìsinmi àdúrà tí Chelsea àmà gbà ni pé kán win máàṣì wọn tó bọ̀ ní ọjọ́ ìsinmi. Tá bá tún wá win àdúrà tó máa gbà ni pé kí Liverpool kan ṣe kéde kankan tẹsẹ̀ bọ́ra. Tí wọ́n máa ń pa àwọn fẹ́ wà nípele àkọ́kọ́ tá a lọ gba Champions League ní ọdún tó ń bọ̀. Láì ṣe bẹ́ẹ̀ kódà wọ́n gbúdọ̀ gba ọmọ ìtàn bá gba ọmọ tí Liverpool bá wọ́n tó Liverpool need 1 point péré àmì kan péré so Liverpool need àti lose tí Chelsea bá fẹ́ qualify tí Liverpool bá gbá tán bá lose tí Chelsea gbá draw wọn qualify o ṣùgbọ́n Chelsea gbúdọ̀ wọ́n kí Liverpool ṣe kí ni kan tẹsẹ̀ bọ́ra dáhùn kan fẹ́ gba ìdíje Champions League ní ọdún tó ń bọ̀. ẹ jẹ́ ká wò kíkọ́ Liverpool kan gba ìdíje UEFA Champions League òfin tó tẹ̀ déta nìyẹn ká má wà ní ìpele mẹ́rin àkọ́kọ́ wọn ò ní láǹfààní láti lọ gba ìdíje UEFA Champions ẹ jẹ́ ká wò sí Liverpool wà fẹ́ pàdánù ọ̀nà méjì lọ́wọ́ tá a wà yìí wọn ò sí ní ìpele mẹ́rin àkọ́kọ́ wọn ò tí mọ̀ bóyá wọn ò dùn bẹ́ẹ̀ bí àwọn ò dùn bẹ́ẹ̀ táwa tí wọ́n láǹfààní láti gba ìdíje UEFA Champions League jẹ́ ìrò pé kò ní ṣòro fún ikọ̀ Liverpool láti jẹ́ pé gbogbo ọ̀nà wọn fi gba ìdíje àṣekágbá wọn lọ́jọ́ Sunday yìí. Kódà lákòókò mọ ọkọ kí ọmọlọlá láti elédè Germany wọn ní àkàwọ yìí náà ṣe gan lákàwọ báyìí pé kódà wọn ti gbé ọ̀rọ̀ kalẹ̀ pé kò sí pé o gba líìgì ó wá di sáà tó ń bọ̀ ó ṣe pò kẹfà ó wá rò pé wà gba ìdíje Champions League wọn ní kò ṣe ṣe wọn ti fi òfin kalẹ̀ number 1 to 4 straight to Champions League so kò sí pé playoff pé akíní kan àwọn tó bá kú wọn ṣe kíni ká lọ máa jà fún Europea so a lè sọ pé but ṣùgbọ́n a lè sọ nǹkan tó máa ń Real Madrid àti Liverpool nígbà tó máa gba ìdíje àṣekágbá Champions League. tó ẹ jẹ́ ká wò báyìí àwọn èèyàn ti ń sọ pé nípa bàbá tó fẹ́ fi sẹ́rẹ̀ ìsàlẹ̀ Arsene Wenger ẹ já wò níjọ́ Sunday wọ́n ti ṣe ẹ̀yẹ ẹ̀kẹyìn fún Arsene Wenger tí wàá jẹ́ kó yá pé ó ṣe pé òun fẹ́ lọ ìtáyà iṣẹ́ sì wà lágọ̀ọ́ ara tó ń fẹ́ mọ́ sẹ́ni òkèlè yín lè sọ nípa Arsene Wenger àti àṣeyọrí rẹ̀ nínú ọkọ̀ Arsenal. Kódà kò tí ì parí sáà gan àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù jẹ́ pé wọ́n ti sọ pé Arsene Wenger máa bá sọ̀rọ̀ wọ́n ti lé 6
nǹkan tó kàn gbà táwọn oníròyìn bi léèrè pé ó dá o bàbá o ṣe bá kúrò àwọn olè fẹ́ dá lónìí ogun o ó ní sáà ò tí parí ó lè lè tó ń ṣe lọ́wọ́ ẹ̀ kó ń ṣe kí ni kó kàn ọkọ̀ gbajúmọ̀ kó ń parí kó tó di pé àwọn ṣe kí ni òun á máa sọ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù báyìí ni òun tó fẹ́ máa kó jẹ́ o àti pẹ́kádẹ́ ìwò náà Arsene Wenger náà 22 years ẹ má bínú 22 years ní kọ́ Arsenal kò sí kóòsì náà lè gbà mọ́ tó lè dàbí Arsene Wenger kò sí ẹ ò gbà tí Ferguson fi máa yùlẹ̀ kóòsì àwọn kọ́tọ́ gbà yẹn lóṣù mẹ́fà kó tó nǹkan padà àgbà mórí o kò sẹ́ni tó tún lè gbà mọ́ tó lè lo 22 years ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal so ó gbìyànjú ó kàn jẹ́ pé nǹkan tó kàn dùn àwọn èèyàn ni pé kò rí fi ẹ̀yẹ Champions League gbà fún Arsenal kó tó di pé ó lọ àfojúsùn àwọn èèyàn ni pé bí ó kàn tó lè gba European àgbà tó dẹ̀ ti ṣe kí ni tó bọ́ ọmọ lọ́wọ́ wọ́n dẹ̀ ti ṣe ìtàngán tó wáyé pé ni pé àwọn ò lè gbàgbé Arsene Wenger ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tó ẹ jẹ́ ká wò ikọ̀ Leicester wọ́n fi tàn balẹ̀ ọdún 1994 òní wọ́n ti fìyà jẹ ikọ̀ Arsenal kẹ́yìn. ikọ̀ Leicester ní báwọn ṣe fìyà jẹ wọn lánàá kó ṣe pé ìyà táwọn fi jẹ wọn ni àwọn gbọ́ ègún burúkú òun lórí àwọn ẹ jẹ́ ká wo ikọ̀ Leicester lọ́wọ́ tá a wà yìí wọ́n fìyà jẹ ikọ̀ Arsenal. ẹ tó bá wo ìdíje gàrànà gan a rí pé Leicester City wọ́n gbà nígbà pé àbí final ni máàṣì táwọn gbà ni ọdún náà kò sí nǹkan tó ìdílé ni wọ́n sọ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ní ká gbóríyìn fún wọn náà kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ní inú ìdíje bọ́ọ̀lù English Premier League then league English Premier League ó yàtọ̀ sáwọn other league kóòsì president àwọn Real Madrid yẹ Spain ó sọ ńgbà kan ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní England olùkọ́ lè ṣẹlẹ̀ ní Spain example Leicester City wọ́n wá láti relegation wọ́n dẹ̀ wá gba league ó ní nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ ní ìdájọ́ pé English Premier League ó yàtọ̀ sí gbogbo league pàápàá kódà àwọn players tó bá wá láti another league bí i Spain Germany tó bá dé England ìgbà tí after Morata tó dé Chelsea ó náà mọ̀ pé bí England ṣe rí lélẹ̀ ìgbà tí Pedro dé ó náà wá rí pé yes pé England ó ṣe kí ni ó yàtọ̀ sí àwọn ìdíje táwọn gbà so a lè fi gbéra wọn ó yàtọ̀ síra wọn so èmi dẹ̀ rí pé Leicester City náà kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ so wọ́n jáwé olúborí náà nìyẹn so but ìtàn kankan máa wà ní England pé ẹni tó bá ti gba ife ní ọdún yìí tó bá tún di next season wọ́n ṣe déédéé wọ́n ṣe dáadáa. ibẹ̀ náà mọ̀ ń bọ̀ ẹ jẹ́ ká wò ó ti di lemọ́lemọ́ àwọn èèyàn máa sọ pé ìkọ̀kan tó wá gba líìgì lọ́dún yìí ní sáà tó ń bọ̀ bárabàrá ní nǹkan kan ẹ jẹ́ ká wo Chelsea òun ló gbà lọ́dún tó lọ ní sáà yìí orí ni ó mọ̀ bóyá yóò wọ big club yóò ní wọ̀ Manchester City náà ti gbà ní sáà táwa yìí ṣé ìtàn yìí ṣe ẹ̀yìn rò pé lè tẹ̀síwájú pé ẹni tó bá ti gba líìgì tí ò bá ṣọ́ra ibi tí ó bára ní sáà tó tún tẹ̀lé. tá a bá ní pé ká wò ó ná ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ wo Leicester City wọ́n gba kọ́ọ̀pù wọ́n wà níbi àpò kẹsàn-án báyìí ní líìgì ẹ wo Chelsea orí ló sì bá wọn ṣe bóyá máa wà nípele àkọ́kọ́ láàrin àwọn mẹ́rin so but Man City pẹ̀lú bó ṣe wà lọ́wọ́ ẹ̀ mi ò rò pé ẹ̀gún yẹn lè continue lórí Man City tó wá pé bó ṣe fọ́ọ̀mù tán wà lọ́wọ́ ẹ̀ náà tó fi continue líìgì tó ń bọ̀ pé wọ́n dunnú pé àwọn gba ife àwọn ṣe kinní kan wọ́n fi continue bẹ́ẹ̀ báwọn gba ife méjì. ẹ dákun ẹ má ní mo gbọ̀rọ̀ lọ yín ẹ̀yin fẹ́ rìnrìn àjò lọ sílé òkèèrè orílẹ̀-èdè Germany gbogbo àgbáyé ilé-iṣẹ́ tẹ́ bá rìnrìn àjò ọdún ni wọ́n ìsáìmọ̀ fúlùkù Asisac Travel and Tour Asisac Travel and Tour ibikíbi ni wọ́n wà fún ìkéde tàbí nǹkan tẹ́ fẹ́ mọ̀ nípa wọn àáfẹ́ rìnrìn àjò ilé-iṣẹ́ wo ni báwo la sì débẹ̀ o nọ́mbà yìí ẹ pè 07069678147 láìpẹ́ láì jìnnà ẹ máa rí wò lórí móhùnmáwòrán 08069678149 ẹ̀yin fẹ́ lọ ìmúra ni ẹ fẹ́ lọ Mẹ́kà ẹ fẹ́ lọ gbogbo ẹ̀ iléeṣẹ́ ìyẹn fẹ́ lọ Europe ní ìrọ̀rùn ló bá dé ẹ fọkànbalẹ̀ ẹ sáà ti pé 07069678147 Asisac Travel and Tour iṣẹ́ wọn ni ẹ dán wọn wò kẹ́mọ̀ pé dúdú ní Ọlọ́run bá àlá so ẹ máa tẹ̀síwájú. so tọ́mọ̀ bí wọ́n yẹ sọ̀rọ̀ pé fọ́ọ̀mù tí Man City wọ́n tán bá gbé pẹ̀lú fọ́ọ̀mù pẹ̀lú ọdún tó ń bọ̀ lísì tó ń bọ̀ tán gbé mo sọ pé àwọn ò lè bára wọn ní ipò táwọn tó bá ti gba kọ́ọ̀pù yẹn tó máa ń ṣe kíni tó máa ń bára wọn so ìlú nǹkan tó bá gbìyànjú bẹ́ẹ̀. tọ́
ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n àsìkò gbà àmọ̀ràn gẹ́gẹ́ bá a ṣe máa ṣe gẹ́gẹ́ bí ṣe wà fún ìkéde tàbí ìpolówó ọjà yín +447459353799 tẹ́ bá ti pè Ìyá Ìbàdàn ló máa gbé live and direct +447459353799 bá a ṣe máa sọ ní gbogbo ìgbà tá a bá ti wá ṣètò ẹ má sì gbàgbé láago 3 sáago 4 ọ̀la Al-Hikmat program ètò tẹ́ẹ̀lì má gbọ́ ní láago 3 sáago 4 ìrọ̀lẹ́ ọ̀la ní ìkànnì náà ní o ní inú àwẹ̀ ó máa dùn gbẹ́gbọ́n máa kàn sí ẹ mú díẹ̀ wá kẹ́ fi gbọ̀pọ̀ lọ́dọ̀ Ọlọ́run bí àwẹ̀ ti súnmọ́ fún ọdún táwẹ̀ lákòótán kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn olùkọ́ ìmọ̀ràn tí wọ́n máa ń sọ fún mi pé tá a bá ń wò ẹ má jẹ́ ká máa jà lẹ́yìn àyín tẹ̀dẹ̀ máa ń ta kíní tá à ń sọ kíní tó máa ń tí ó gbé gbogbo ó gbé gbogbo mo sọ pé o ẹni máa ń ta kíní tó máa ń tí ẹ má jẹ́ kí a máa jà àwọn tó ń gbá bọ́ọ̀lù gan tó bá tún gbà tó wọ́n tún pààrọ̀ aṣọ láàrin ara wọn tó ń dì mọ́ra wọn ẹ wo owó ọmọ Arsenal níbi tínú ẹ dùn dé jákẹ́ẹ̀tì tí ó wọ̀ kò mọ̀ pé wọ́lẹ́tì àti ríǹgì wedding ring ẹ̀ ṣùgbọ́n ibi tí mo lẹ́kà àwọn òyìnbó dé láìpẹ́ ó tún kọ́ sórí Twitter ó tún rí wedding ring ẹ̀ so ìdílé ẹ̀dẹ́gbẹ́ àtijọ́ máa ṣòótọ́ ní gbogbo nǹkan tá a bá ń ṣe Ìyá Ìbàdàn àkè níbikíbi tẹ́ bá wà yòókù tí ó di ọjọ́ Monday ní ẹ̀tẹ́ tún láǹfààní láti máa jára wa tán fún ìkéde tàbí ìpolówó ọjà òun náà lẹ́tí wòye láti bá mi sọ̀rọ̀ lẹ́yìn tó 08149099637 adúgbò lọ́wọ́ ìyá wa mi kófìsàn àti bàbá wa Al-Hikmat tá a jọ ṣètò fún tìrọ̀lẹ́ tòní Ìyá Ìbàdàn ó dààmú òfòrò Adébùsọ́lá Àkàndé A-Square ní látò nínú kò sí ọ̀la Ìyá Ìbàdàn oyè táyà lórúkọ mi fàkásùkọ èmi àti lẹ́gẹ́lẹ́gẹ́ ń dágbére pé ó dìjọ́ mẹ́jọ òdòdó Monday. ilẹ̀kẹ̀ ló ń jẹ